Àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣẹ́ o. Mojúbà Olódùmarè. Ìbà kọ́dá ìbà ṣẹ̀dá. Ìbà Olódùmarè ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjì omi. Mo ṣe bá àwọn irúnmọlẹ̀ wa. Mo ṣe bá gbogbo òrìṣà wa pátápátá. Mo ṣe bá bàbá, mo ṣe bá yèyé. Mo ṣe bá olúwo, mo ṣe bá ojúgbọ̀nà. Mo ṣe bá àwọn ìyá mi ọ̀pákí ọ̀làkẹ́ alágogo idẹ, àwọn tó lódùmarè gbélé ayé lé lọ́wọ́. Mo ṣe bá wọn kí bá mi ṣe. Mo ṣe bá ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi tẹ́ máa wò mí ní alẹ́ yìí. Mo mọ̀ pé ilẹ̀ ti ṣú ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a wà. Ṣùgbọ́n mo ti nípinnu pé mo gbọ́dọ̀ ṣe ètò yìí lálẹ́. So mo júbà ẹ̀yin tẹ́ máa wò mí sìn, mo dẹ̀ júbà ẹ̀yin tẹ́ máa padà wò mí. Ó tójọ́ mẹ́ta. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé èmi máa ń busy gan, but I just need to fulfill the work of the irúnmọlẹ̀. Àwọn ló ń ṣiṣẹ́, àwọn ló gbéṣẹ́ ilé wa lọ́wọ́, a dẹ̀ gbọ́dọ̀ ṣe. A gbọ́dọ̀ máa fi ààyè sílẹ̀ lẹ́kọ̀ọ̀kan láti ṣe. So torí ẹ̀ la ṣe ní choice. Tó bá fi dídàrú èmi báyìí, ẹ tiẹ̀ ní rí mi ta. Ṣé understand? So ẹ jọ̀ọ́, ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi tẹ́ máa wò mí lórí ètò yìí, ẹ bá mi share program yìí. Ẹ jẹ́ kó kan àwọn olóṣùká, àwọn alákatakítí ẹ̀sìn, àwọn ẹlẹ́sìn ni wọ́n láwọn ń ṣẹ̀sìn. Èyí tó ń ṣe yẹn ń ṣe ẹ̀sìn ni. Gẹ́gẹ́ bí àkọlé mi. Àkọlé mi sọ wípé my little analysis on Tani Olohun's court case updates lénìí. Then mo tún fẹ́ sọ̀rọ̀ nípa bí ẹ̀sìn Islam bó ṣe jẹ́ ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn ni. And wọ́n ti sọ, àwọn bàbá wa ti sọ, wọ́n ní pé tí irọ́ bá lọ lógún ọdún. Okay, mo ń try láti wò bóyá mo lè share kíní sórí other page mi, but I can't figure it out right now. So màá ṣe yẹn later so that I can concentrate. So wọ́n ní àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n pa lówe. Wọ́n ní pé tí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan báyìí òtítọ́ á bá. Ẹ ṣé ẹ̀yin tẹ́ ń bá mi tẹ love and like. Mo dúpẹ́, ẹ káàbọ̀. Ẹ jọ̀ọ́, ẹ bá mi máa share bó ṣe máa ń bára wọn share irọ́ wọn. Ẹ bá wa share òótọ́ náà, because àwa ti mọ̀ pé níjọ́ kan òótọ́ náà ló máa lékè. Ṣé ti understand? Mo fẹ́ ṣe little analysis, kò dẹ̀ ní pọ̀. It's just my observations ní nǹkan tó ṣẹlẹ̀ lénìí ní court. Even though ẹ mọ̀ pé èèyàn ní gbogbo wa, kò sí bá ṣe lè ṣe wúre tó, kò sí bá ṣe lè sọ pé Olódùmarè báyìí la ṣe fẹ́, ẹ̀yin gbarúmọlẹ̀ báyìí la ṣe fẹ́. Wọ́n mọ̀ ju àwa lọ. Ṣó yé yín? Olódùmarè mọ̀ ju àwa ẹ̀dá lọ. Àwọn gbarúmọlẹ̀ wọ́n mọ̀ ju àwa ẹ̀dá lọ. Àwa ní gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara tiwa làwa ṣe máa act, la ṣe máa behave. Ṣó yé yín? But àwọn ìgbárùmọlẹ̀ wọ́n mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ní ìjọ́ kejì. Olódùmarè ló fún wọn ní agbára yẹn táwọn ò ní. Nǹkan tí wọ́n fi jù wá lọ nìyẹn. Ṣó ti yé yín? Ẹ káàbọ̀ bàbá mi Àjàní. So bó ṣe wù wá, ó wù wá pé látijọ́ ìkí Tani Olohun ti jáde. As a matter of fact, èmi mo ti ẹ̀ ti prepare lẹ́ni pé tó bá jáde o, I will come out and celebrate. Ṣùgbọ́n wọ́n ní rírò ní tènìyàn, ṣíṣe ní t'Olódùmarè. Ṣó yé yín? Olódùmarè kẹ̀dẹ̀rẹ́ kò kí ń ṣe nǹkan kó má fi ààyè ọpẹ́ sílẹ̀. Ìtorí ẹ̀ ni mo ṣe sọ fún yín pé Olódùmarè mọ̀ ju àwa èèyàn lọ. Àwọn gbarúmọlẹ̀ tó fún lágbára náà wọ́n mọ̀ ju àwa èèyàn lọ. So bó ṣe ń ká wa lára sí gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara, òun ni èyí tí gbogbo wa ń ṣe. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí
mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá àwọn àti àwọn yèyéyèyé tí wọ́n gbéra ní orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà, especially nílẹ̀ Yorùbá, lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá tí wọ́n lọ support Tani Olohun. Torí mo mọ̀ pé gbogbo yín lẹ níṣẹ́ yín tẹ́ ẹ fi sílẹ̀. Men looking at most of you, dàbí èèyàn tí ò níṣẹ́. Gbogbo yín pátá mo mọ̀ pé majority of you ẹ níṣẹ́ yín tẹ́ ẹ ń ṣe. Ṣùgbọ́n ẹ dìde, ẹ lọ support ti yín. Ẹ lọ support ẹni ti yín. Ẹ lọ gbé ìṣẹ̀ṣe lárugẹ because ẹ fẹ́ kí ìṣẹ̀ṣe bàjẹ́ látọwọ́ àwọn alákatakítí àtàwọn olóṣùkà. So mo kí yín gan, mo kí ẹ̀yin màmá mi, mo kí ẹ̀yin bàbá mi tẹ́ ẹ gbéra. Elédùmarè á san yín lẹ́san re. Ẹ ní ṣe lásán. Ibi tẹ́ ẹ lérò oore sí, l'Elédùmarè á ti gbàyọ sí yín báyìí ló ti máa ṣe yín lóore lórí tẹ́ ṣe yẹ. Mo dúpẹ́. Because ẹ bá wo àwọn oníṣẹ̀ṣe, tẹ́ wo àwọn alákatakítí, gbogbo yín lẹ ti rí fídíò. Mi ò fẹ́ máa post gbogbo fídíò yẹn lórí platform mi because mo mọ̀ pé almost everybody ló ń gbé. Ṣé understand? And platform ti tèmi majorly is for truth saying, láti sọ òótọ́ and láti pe ọpọlọ àwọn tí ọpọlọ wọn ò ṣiṣẹ́, láti pè wálé, láti sọ̀rọ̀ fún wọn kán lè gbọ́. So ìtorí ẹ̀ some nǹkan mi máa lọ in the social media, ẹ máa rí pé mi ní post ẹ̀ because tí bá ti rí pé ó ti wà viral, I don't think it's really necessary pé kí n tún wá post ẹ̀ because that's not the major reason why I'm here. Ṣé understand? Mo ti sọ fún yín láti ìbẹ̀rẹ̀ pé èmi ò ń ṣe blogger. I am not here to blog. I am outside with the instructions of my ancestors. I am not doing it on my own. Kò wù mí. Tó bá ní pé kàn bí mi pé I'm a kind of person tó jẹ́ wí pé I like my space. I want to be on my space. I don't even have the time because I am a very busy person. Ṣó ti yé yín? But táwọn bàbá tí ìyá yín àti bàbá yín tó bá sọ fún yín pé you have to do it, you don't have a choice. You have to go by their instruction. Ṣó ti yé yín? So àwọn alálẹ̀ àwọn ló ń ṣiṣẹ́. Ìtorí ẹ̀ tẹ́ bá rí mi pé mi ò post àwọn nǹkan mi lórí social media. Tí bá ti rí pé ó ti wà too viral, mi ò ní post ẹ̀. Àfi tó bá jẹ́ nǹkan tó mú mi lọ́kàn mi gan, ṣé understand? Now lánàá ẹ ṣáà rí post ìyá ọmọṣẹ́kì òkun, ìyá òmìnira ọmọ Odùduwà tí mo share lórí page mi. Ẹ rí bí wọ́n ṣe ń gbìmọ̀ àwọn ẹlẹ́sìn alákatakítí. Àwọn ẹlẹ́sìn alákatakítí. Bàbá mi Ṣẹ̀san, thank you so much sir. Tí wọ́n gbìmọ̀ràn bó ṣe fẹ́ lọ kó sáàárín àwọn oníṣẹ̀ṣe. Ó ti ní plans yẹ pé wọ́n fẹ́ lọ dress bí oníṣẹ̀ṣe. Wọ́n máa lọ kó sáàárín wọn. Wọ́n máa wá bẹ̀rẹ̀ ìjà. So wọ́n wá sọ pé àwọn oníṣẹ̀ṣe ti dájà lẹ̀ nílọrin. Wọ́n máa sọ pé àwọn oníṣẹ̀ṣe ti ń jà láàrin ara wọn nílọrin. Whereas àwọn ẹlẹ́sìn alága, that is how far they can go to perpetrate their evil. Ṣó ti yé yín? Ṣùgbọ́n Olódùmarè ń ṣọba àkà. Àwọn rúmọlẹ̀ náà wọ̀ ní fọwọ́ lẹ́rán kan máa wò wá. In one way or the other, àṣírí yẹn tú. Àwọn èèyàn sọ, ẹ rí pé ìyá Yorùbáwùyí náà jáde, àwọn náà sọ. Ìyá Ṣẹ́kì Òkun jáde ó sọ, ti ìyá Ṣẹ́kì Òkun ni mo kọ́kọ́ rí ni mo ṣe share ti wọn. Now, wọ́n ti wá rí pé a ti mọ plans wọn. Wọ́n ti rí pé àṣírí àwọn ti tú. But wọ́n wá stop plans wọn yẹn. But wọ́n lè gbé sára mọ́. Ẹ rí gbogbo nuisance tí wọ́n constitute lénìí. Ẹ rí everywhere all over social media. Bó ṣe ń show ẹ̀sìn àwọn ẹlẹ́sìn Mùsùlùmí, àwọn ẹlẹ́sìn Islam. Ẹ rí ẹ̀sìn wọn everywhere. Because that cannot be ẹ̀sìn. Iye òun ṣe ẹ̀sìn òun ni wọ́n ń ṣe. Ẹ̀sìn wọn dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni. Gbogbo rubbish tó dẹ̀ ń ṣe yẹ kò ṣẹ̀yìn àwọn ọ̀gá wọn o. Ẹ má fọ́ o. Gbogbo nuisance tí wọ́n constitute yẹ kò ṣe ẹ̀yìn àwọn ọ̀gá wọn. Má ti lọ pè wọ́n.
wọ́n ti máa sọ fún wọn pé lè ní o ẹ rí pé gbogbo everything náà máa update wọn tomorrow yìí ṣe Tani Olohun Scott kìnìkan wọ́n ti máa lọ pè wọ́n lẹ́yìn wọ́n ti máa sọ fún wọn irú èyí dọ́ntọ́ máa pa ẹ ṣe báyìí o ibi ní kẹdúró ṣe wo bí gbogbo wọn ṣe kó ọ̀kadà kiri tó ń pariwo wọn ò ní ọgbọ́n wọ́n ṣe bí wèrè kiri àdúgbò they have been brainwashed ọpọlọ wọn ò ṣiṣẹ́ mọ́ mo sọ fún yín ní last time lórí show one of my shows pé nǹkan tí wọ́n ń ṣe yìí tó bá jẹ́ wípé abroad ló ti ń ṣebí mi inú wọn wà labroad wọ́n mọ̀ nǹkan tí mò ń sọ ìbọn ọ̀ ní lè sọ because gbogbo wọn ò lè ní wọn nǹkan tó máa jẹ òní jí ọgbọ́n is this I'm not exaggerating ẹ̀yin tẹ́ bá wà labroad tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní London tẹ́ wà ní Europe ẹ jọ̀ọ́ ẹ má bá ń confirm kíní tí mò ń sọ yìí kó má dàbẹ́ pé mò ń exaggerate wèrè tí gbogbo wọn constitute ní gbogbo àdúgbò lénìí tó bá jẹ́ pé Amẹ́ríkà ló ti ṣe tó bá jẹ́ pé Europe ló ti ṣe tó bá jẹ́ pé UK àtàwọn other countries tó gbádùn wọ́n á ti kó gbogbo wọn wọ́n á ti kó wọn because wọ́n máa wò pé alárùn ọpọlọ ni wọ́n home á ti kún lénìí home àwọn mental disabled people á ti kún because wọ́n máa rò pé wọ́n ya wèrè ni and as a matter of fact wọ́n ya wèrè bọ̀ wọ́n ò mọ̀ ẹ mọ̀ pé tí wèrè bá ya wèrè kò lè mọ̀ á tún máa pa àwọn ẹlòmíì gan ní wèrè because kò mọ̀ pé òun ya wèrè so that's just the reality kò ń ṣẹni tó ń fa aṣọ ya tó ń ṣàlẹ̀ jẹ́ nìkan ní wèrè. You need to understand that ẹlòmíì mental problem tó dẹ̀ sì máa dress tó máa wà okay tẹ́ máa rí pé ó wà okay ìbọn irọ́ ni ábòsíbọ́sí pé àwọn eléyẹ rí bó ṣe rí ráhùn bí ọbẹ̀ ọlọ́kà ẹ wo bó ṣe rí anyhow ẹ wo àwọn oníṣẹ̀ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ wo báwọn oníṣẹ̀ṣe láti ìgbà tí kéèsì yìí ti bẹ̀rẹ̀ ni tó bá fẹ́ bẹ̀rù Ọlọ́run anybody tó bá ní ìbẹ̀rù Ọlọ́run whether you are a Christian or Muslim oníṣẹ̀ṣe or you are not even practicing anything láti ìgbà tí kéèsì yìí ti bẹ̀rẹ̀ jọ ẹ wò láàrin àwọn oníṣẹ̀ṣe àtàwọn oníwèrè alákatakítì àwọn olóṣùkà bú ẹ wo behaviour wọn so àwọn ló ń polówó ara wọn irú èèyàn tán jẹ́ because you cannot be telling me that your religion is a religion of peace and you are doing pieces. You understand? You can't be telling me that your religion is a religion of peace and you are behaving like a mad person and you are doing otherwise. So, meaning you are taking me for a fool nìyẹn now. You are telling me A and you are doing B. So it means that the people you are talking to, you are taking them for a fool. And ayé ìgbà yẹn ti lọ. Ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe pèsè social media láti tú àṣírí wọn because gbogbo nǹkan tó ń ṣe yìí ká ní tẹ́lẹ̀ ni èèyàn àwọn media mélòó ló fẹ́ cover ẹ kàn máa rí picture lórí newspaper ni ó kọ́kọ́ rọra gbé lórí television gbogbo àgbáyé ò ní access sí báyìí so Elédùmarè fẹ́ tú àṣírí wọn ìtorí ẹ̀ ni social media ṣe jáde so that gbogbo ayé máa wò wọn ò mọ̀ pé ìwà táwọn ń wù yìí ó ń mú àwọn èèyàn kúrò sí nínú ẹ̀sìn Islam because èmi as a normal person I cannot associate myself with that kind of religion Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n sọ fẹ́yàn kan pé Muslim ni mí kọ́ wọ́n máa rí àwọn Muslim tó ń ṣe wèrè ní irú ẹ̀sìn wo ló ń ṣe ẹ understand nǹkan tí mo mean but ẹ wo àwọn oníṣẹ̀ṣe ẹ wo bó ṣe bú wọn tó ẹ wo bó ṣe threaten wọn tó ẹ wo bó ṣe ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ wo oríṣiríṣi tí ò bá ṣe wípé àwọn èèyàn ṣe on camera gbogbo nonsense tí wọ́n ń ṣe ẹ mọ̀ pé those people were so violent tó yẹ pé wọn ò bá lọ physically lọ attack àwọn oníṣẹ̀ṣe including the lawyers and àwọn ọlọ́pàá Ìlọrin dẹ̀ wà ń bẹ̀ ibẹ̀ lẹ ti máa mọ̀ pé ìdá kó jẹ́ wípé àwọn ọlọ́pàá Ìlọrin yẹn olóṣùkà oníwèrè ẹ̀sìn alákatakítí bíi wọn ní gbogbo àwọn ọlọ́pàá yẹn including the DPO including the CP gbogbo pátá látò lórí wọn títí dé èyí tó kéré jù nù wọn ẹ ti mọ̀ pé ìsídà kí gbogbo wọn jẹ́ wèrè alákatakítí ọ ti bribe wọn ẹ mọ̀ pé mo sọ fún yín pé kò sí nǹkan tí àwọn alákatakítí ò lè ṣe because of this their stupid religion. Kò sí nǹkan tí wọn ò lè ṣe because of their stupid religion.
mi ní play video mo pé a lot of people ti rí video bí tí wọ́n ti ń threaten àwọn lawyers tí wọ́n ti ń threaten àwọn oníṣẹ̀ṣe tó ti ń ṣe video tó ti ń dúnkokò mọ́ wọn táwọn yẹn ò ní fọkànbalẹ̀ ẹ wá ṣe court case ṣe bó ní kálukú á dúró sáyé tiẹ̀ ni èwo ni màwúrú èwo ni wàhálà but mi blame wọn o honestly mi ò blame wọn nǹkan tí ẹ̀sìn wọn ní kọ́ máa ṣe ló ń ṣe ṣe rí gbogbo àwọn ọ̀dà àfà tí wọ́n try láti wà diplomatic tó sọ pé ìsìlámù fàyè gba kínní ìsìlámù ṣe kínní kan irọ́ ni gbogbo ẹ̀ ló wà ní kùránì wọn I will take time and máa wá ṣe show lórí some of their verses some of their ridiculous verses tí islam wọn ti fàyè gba gbogbo nǹkan tó ń ṣe yìí ibẹ̀lẹ̀ tí máa mọ̀ pé ẹ̀sìn ni Islam nílẹ̀ Yorùbá kì í ṣe ẹ̀sìn ó dẹ̀ ti cause a lot of damages sílẹ̀ Yorùbá àwọn tó wá sí kóòtù yẹn lẹ́ni gbogbo àwọn wèrè tó ń ṣe wèrè they are not supposed to be living amongst normal human being kò yẹ kó máa gbé láàrin àwọn tó rí wọn pé àwọn tó lọ́pọlọ is a threat to the life of people that are mentally okay because these people they are not mentally okay ọpọlọ wọn ò pé ìtorí ẹ̀ lè ṣe rí bó ṣe ń ṣe yẹ so it's so sad that we have such in that kind of society in Nigeria and there is nothing we can do about it it's so sad ṣó ti yé yín so ẹ̀yin tẹ́ lọ́pọlọ ẹ̀yin tẹ́ jó tẹ́ máa tẹ́ nínú tẹ́ rò tẹ́ tí ń bèrè gan I know a lot of people have been asking some of them are Muslim in fact ìmí on wá sínú inbox mi láti wá bèrè one or two things ọpọlọ àwọn èèyàn sì ń ṣí kò ń ṣe anybody ló ń preach for anybody gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gan ti tó ẹ jókòó kẹ́ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé ẹ̀sìn ni eléyìí àbẹ́ ẹ̀sìn. That is number one. Number two, lórí ọ̀rọ̀ kéèsì Tani Olohun. Mo rí pé gbogbo ala gbọ́ fídíò yẹn. A gbọ́ nǹkan tí lawyer yẹn sọ. One of the lawyers, actually I think two lawyers spoke. But nǹkan tí mo fẹ́ yọ jáde nínú gbogbo nǹkan before kí n tó yọ jáde, ẹ̀yin lawyers, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín show yẹn tẹ́ ẹ bá mọ̀ àwọn lawyers yẹn tẹ́ bá lè bá mi tó bá jẹ́ kẹ́ fẹ́ court bí ni permission to court ẹ jù sínú inbox wọn tẹ́ bá mọ̀ wọn ẹ send ẹ sí wọn lálà àkọ́kọ́ mo fẹ́ kí ẹ̀yin lawyers ẹ kú iṣẹ́ takuntakun ẹ ní ṣiṣẹ́ àbọ̀ Olódùmarè àtàwọn gbarúmọlẹ̀ wọ́n máa fún yín ṣe ẹ̀yin tẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹ̀yin náà lè máa parí ẹ̀ láyọ̀ gẹ́gẹ́ bí mo sọ síwájú mo ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ tí ò ní ìdí kan àbí pàtàkì ìdí kejì pàtàkì tí Elédùmarè fi jẹ́ kí ó ṣẹlẹ̀ but àwa èèyàn ẹlẹ́ran ara a sì máa sọ tiwa gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara ṣóyè yín now nǹkan tí mo fẹ́ mú jáde nínú nǹkan tí ìkan lára àwọn lọ́yà ẹ̀ sọ ni wípé wọ́n ní wípé àwọn file àbí àwọn apply fún àwọn apply pé kí wọ́n bẹ́ẹ̀lì Tani Olohun verbally wọ́n ní àwọn apply pé kí wọ́n bẹ́ẹ̀lì Tani Olohun verbally àwọn sọ pẹ̀lẹ́ ẹnu ní court because ó wà legal láti ṣe bẹ́ẹ̀ as a matter of fact wọ́n kò ti case ẹ mọ̀ pé àwọn lawyers àwọn olùgbẹ́jọ́ mi mọ̀ bóyá bó ṣe ń pè ní Yorùbá ni ó dà pé àwọn olùgbẹ́jọ́ so tó bá ń ṣe case wọ́n máa ń refer sí àwọn cases kan tó ti kọjá tó ti ṣe tó ti wà successful kọjá so lawyer yẹn ó wá kóòtù case àbí ó wá refer sí case kan tó ṣẹlẹ̀ ní àárín Moshood Abiola àti ṣé gọ́ọ̀mẹ̀ntì ni mo ti gbàgbé ó ṣàkóòtì case ẹ̀yin tẹ́ wo fídíò yẹn ti máa understand ó wá refer sí pé verbally ni wọ́n fi apply àbí lọ́ fi request fún bail ó dẹ̀ accept ẹ̀ ṣe understand ó dà pé wọ́n ní wọ́n ti kọ́kọ́ apply fún ní
court kan àwọn Yorùbá gbà wá lọ sí Supreme Court or Appeal Court sorry wọ́n níbẹ̀ ni wọ́n ti wá confirm ẹ̀ pé you can do that pé wọ́n dẹ̀ accept it. Now ẹ mọ̀ pé àwọn alákatakítí àwọn náà ni lawyers tí wọ́n gbà. In fact tó bá jẹ́ pé George tó dájọ́ yẹn gan sef tó bá sọ fún mi pé kò ń ṣe alákatakítí màá fẹ́ doubt ẹ̀. Ṣó ti yé yín? Tó bá sọ fún mi pé George yẹn ò ń ṣe mùsùlùmí màá fẹ́ doubt ẹ̀. Ṣó ti yé yín? Most of the people tí wọ́n wà nínú ní tó surround the case yìí alákatakítí ni wọ́n, ìsìlámù ni wọ́n. Ṣó ti yé yín? So ẹ̀yin náà expect gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn lawyer bá láwọn àwọn file àwọn request fún bail verbally. Wọ́n bá ní George bá refuse pé written ni àwọn fẹ́. Ṣó ti yé yín? Ó ká mi lára ìgbà tí mo gbọ́ fídíò yẹn pé ẹ̀yin lawyer ìtẹ́ ẹ máa ti mọrú àwọn wèrè tẹ́ ń bá deal. Ó yẹ kẹ́ ti ní alternative. Ẹ ti mọrú ìlú tẹ́ wà ní Nàìjíríà. Nàìjíríà ni ilé ẹjọ́ ló máa ní pé kí ilé ẹjọ́ fèèyàn sílẹ̀ làwọn DSS máa sì dì í mú. Ẹ ti máa mọrú country tẹ́ wà. Ẹ ti ní alternative arrangements. Ṣó ti yé yín? Àwọn lawyer yẹ kó ti ní alternative arrangements. Wọ́n máa ti ó yẹ kó ti ní so that tó bá ọkàn ti emphasize lẹ̀ pé tó bá reject eléyìí o okay ká tẹ̀ wá ní pé kò yẹ kó reject ẹ̀. But ká tẹ̀ wá ní pé wọ́n reject ẹ̀. What other alternative can we go with? After verbal, written náà ni the next. Ẹ bá ti ṣeṣẹ́ written mọ́. But mi blame yín o because ẹ̀yin follow law ni. Ẹ ti gbàgbé pé ìlú tẹ́ ẹ wà ó lófin but on follow ẹ̀. Ṣó yé yín? So ẹ̀yin lawyers, nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín lélẹ̀ mi ò kọ́ yín ṣẹ́ yín o. Ẹ lọ dira. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin ò ń ṣe oníṣẹ̀ṣe ẹ believe ní ká dira. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa. Bẹ́ẹ̀ bá ṣe ń fi Tani Olohun sínú ìwúre. Tẹ́ ń ṣe one thing or the other fún Tani Olohun ẹ máa fi àwọn lawyers yẹn ẹ máa fi wọ́n sí. Because ṣe rí àwọn alákatakítí ẹ̀sìn yìí wọ́n ṣe oògùn ju oníṣẹ̀ṣe lọ ẹ gbàgbé. Ṣe rí gbogbo owó tó ń kó fún wọn láti Mecca yẹn. Owó tó ń gbà láti Mecca láti Saudi. Apart from the fact wípé wọ́n ń lò fún ara wọn wọ́n fi ń ṣe ìjẹkújẹ ló fi ń tan àwọn jẹ̀lúbábà àwọn ọ̀lẹ́ńtẹ̀ láàfà aláìníṣẹ́ wọn tó máa ń fún wọn ní 10,000 lórí giveaway. Apart from èyí tí wọ́n máa fi ọpọlọ gbà lọ́wọ́ ẹni tó ní problem tó ń wá solution. Àtèyí tó máa fẹnu dídùn gbà tó máa ní iṣẹ́ Allah ni wọ́n ń ṣe. Àwọn people yìí ṣe oògùn ju àwọn oníṣẹ̀ṣe lọ. Ṣó ti yé yín? Wọ́n approve oògùn ẹ gbàgbé gbogbo nonsense tí wọ́n ń ṣe tán máa ní ṣíkírù àbí kí ló máa ń pè. Ẹ gbàgbé o wọ́n confirm wọ́n ń ṣe oògùn. So tẹ́ bá ti ń ṣèwúre gbogbo wa ni àtèmi tí mò ń sọ̀rọ̀ yìí náà fún Tani Olohun. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa fà àwọn lawyers yẹn ẹ máa bá wa fi wọ́n sí ìwúre so that bó ṣe ń ṣiṣẹ́ yẹn wọn ò ní ṣìṣe. Ṣó yé yín? Àwọn rúmọlẹ̀ á máa lè tì wọ́n lẹ́yìn wọn ò ní ṣìṣe. Because àwọn people yìí wọn ò dúró lásán. Gbogbo button tí wọ́n ń tẹ̀ physically wọ́n sì tún ń tẹ̀ spiritual button. Wọ́n ò dẹ̀ lo oògùn Saudi o. Ẹ má lọ fọ oògùn Saudi kọ́ ló ń lò. Oògùn Yorùbá oògùn ìṣẹ̀ṣe ni wọ́n ń lò. Àwọn wèrè tó ń pariwo ẹlẹ́bọ. Oògùn ìṣẹ̀ṣe ni wọ́n ń lò. Wọ́n stamp ẹ̀ pé ẹ lè ṣe oògùn. Ẹ máa gbọ́ ìkan lára àwọn lélẹ̀ kì í ṣọ̀rọ̀ pé bóyá mò kàn ń sọ.
mo mọ̀ pé gbogbo yín ti most of you ti máa gbọ́ àwọn videos wọn lóríṣiríṣi tí wọ́n ti ń approve pé àwọn lè ṣe oògùn àtẹ̀yí tó máa ń ṣoṣù kágbìngbìyẹ ó ti sọ severally àbí ẹ máa gbọ́ o òkúta gidi lélẹ̀ òkúta gidi ni ẹ máa gbọ́ o. ìyá àwọn ọmọ yìí ṣe kéde wọ́n ti ṣàánú yìí o láti lè ṣàánú àwọn náà láti délé ẹ bá padà síbẹ̀ mọ́ kò sí kankan tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà láàyè ọba ìyàwó àgbàlagbà tí mo wà yọrọ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. pẹ̀lú ọba débẹ̀ kò ní dáa fún yàrá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọ̀tọ̀ lóògùn o wọn ò gbé kí ọmọ sóògùn o. ìyá bẹ́ẹ̀ bá ní ìjọba fi gbọmọ ẹlẹ̀ wọ́n fẹ́ bímọ ọ̀tọ̀ ní o. ṣé ti gbọ́ ọ̀tọ̀ lóògùn o ṣe ṣáà gbọ́ èmi ṣàkọ́ mo sọ àbí ẹnu òkúta gidi lẹ ti gbọ́ yìí ó ní ọ̀tọ̀ lóògùn ẹ wo àwọn tó ń parọ́ tó ní pé kò sẹ́nibọ̀dì tó persuade ìyá oníkùránì wọn tó ṣe di kùránì tó ní kò sẹ́nibọ̀dì tó sọ pé kí ìyá ọlọ́sùn wá di mùsùlùmí o òun fúnra rẹ̀ lóhùn lọ́kàn tó fi sọ pé òun fẹ́ di mùsùlùmí ẹjọ́ ṣé ohun èèyàn lọ́kàn ni wọ́n persuade ẹ̀ àbí ẹ̀rí persuasion ìyẹn kọ́ mo bá wá lálẹ́ yìí gbogbo àlà mọ̀ pé rọ́lọ́ ń pa ìyẹn tẹ̀ kọ́ mo bá wá but oògùn tó ń sọ yẹn ni mo fẹ́ prove fún yín ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. ọ̀rọ̀ ti ṣàánú yìí o ìyá àwọn ọmọ yìí ṣe kéde wọ́n ti ṣàánú yìí o láti lè ṣàánú àwọn náà láti délé ẹ bá padà síbẹ̀ mọ́ kò sí kankan tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà láàyè ọba ìyàwó àgbàlagbà tí mo wà yọrọ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. pẹ̀lú ọba débẹ̀ kò ní dáa fún yàrá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọ̀tọ̀ lóògùn o. ṣé ti gbọ́ ní káwọn má ṣoògùn ọ̀tọ̀ lóògùn so that's a confirmation fún yín pé àwọn people yìí ń ṣoògùn wọ́n ń ṣoògùn confam wọ́n ṣe oògùn ju oníṣẹ̀ṣe lọ ṣó ti yé yín wọ́n ṣe oògùn burúkú oògùn wà lọ́wọ́ wọn so nǹkan tí mo fẹ́ sọ ni wípé ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe ẹ̀yin olólùfẹ́ Tani Olohun bẹ́ ṣe ń ṣèwúre fún Tani Olohun bẹ́ ṣe ń ṣe oríṣiríṣi ẹbọ àti ètùtù fún Tani Olohun àtorí kéèsì tó ń lọ yìí ẹ máa bá wa mo mọ̀ pé ẹ̀yin kan ti ń ṣe already ẹ ṣe ẹ̀yin tẹ́ ti ń ṣe already mo dúpẹ́ lọ́wọ́ yín Elédùmarè ò ní padà lẹ́yìn àwọn gbarúmọlẹ̀ á máa fún yín ṣe ẹ̀yin tẹ́ ẹ tí ṣe because èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí èmi gan ò ronú lọ bẹ̀ tẹ́lẹ̀ tí bá ń ṣe ìwúre Tani Olohun nìkan mo máa ń ṣe ìwúre fún àti mo kàn máa ṣe generally pé kí kéèsì yìí kí Elédùmarè kó jẹ́ kó lọ dáadáa fún wa but I need láti wà specific ká máa dárúkọ àwọn lawyers yẹn tá bá mọ orúkọ wọn ká máa pè wọ́n anytime tá bá pe fá tá bá dá fá anytime tá bá gbé ẹbọ anytime tá bá bá àwọn òrìṣà wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Tani Olohun ẹ jẹ́ ká máa sọ specifically ṣó ti yé yín pé gbogbo oògùn burúkú wọn tí wọ́n ń ṣe káwọn irúnmọlẹ̀ wa kó máa bá wa sọ́domi kó má ṣiṣẹ́ lára àwọn lawyers wa kó má ṣiṣẹ́ lára àwọn tí wọ́n máa wà ní charge case yìí tí Tani Olohun máa fi jáde ẹ jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ ká máa ṣèwúre anytime tá bá ń ṣèwúre ká máa fi síbẹ̀ ká máa dárúkọ àwọn lawyers yẹn tá a bá mọ̀ bàbá mi Taofik ẹni dẹ̀ ẹlẹ́bọ ní accept ṣe understand wọn ò ní accept èmi ò tẹ̀ fẹ́ kọ́ accept pé ẹlẹ́bọ làwọn ṣóyè yín mi ìfẹ́ kọ́ accept pé because ṣe rí bó ṣe ń try láti dúnkokò mọ́ àwa tó ń pè wá lẹ́lẹ́bọ yẹn wọ́n mọ agbára tó wà nínú ẹbọ ṣíṣe ni wọ́n mọ agbára gidi tó wà nínú ẹbọ ṣe rí oògùn wọn tí wọ́n gbójúlé yẹ ìṣẹ̀ṣe ní oògùn o ìṣẹ̀ṣe náà ló ní oògùn Elédùmarè ló fún àwọn baba ńlá baba wa ọ̀sanyìn ni Elédùmarè gbé tó oògùn lé lọ́wọ́ anything oògùn ọ̀sanyìn ló ní ṣóyè yín ṣùgbọ́n ẹbọ ó tún wà more powerful ju oògùn lọ ẹ jẹ́ fún yín ní simple illustration about oògùn àtẹbọ ṣe rí oògùn dàbí over the counter
pé nǹkan kan ṣe yín ẹ sick bóyá ní fever ẹ understand ẹ kàn feel feverish ẹ mọ̀ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó fa fever ẹ lọ sọ́dọ̀ ẹ lọ sí lab láti lọ ṣe test ẹ understand pé kó gba ẹ̀jẹ̀ yín kó gba ìtọ̀ yín kó mọ̀ nǹkan tó ń ṣe yín ẹ sáré lọ sí pharmacy ẹ lọ ra oògùn ẹ sáré lò that period nǹkan tó ń ṣe yín yẹn máa wálẹ̀ vùm lẹ́ẹ̀kan náà oògùn nìyẹn iṣẹ́ oògùn spiritually nínú ìṣẹ̀ṣe kì í ṣe oògùn tó fi ń wo àìsàn àwọn eléyìí ń ṣe oògùn proper oríṣiríṣi oògùn ló kún ọwọ́ wọn spiritual oògùn ẹ má fọ́ fún wọn now bí oògùn ṣe ń ṣiṣẹ́ nìyẹn bí kéèyàn kàn lọ sí pharmacy kó lọ mú over the counter oògùn kó kàn sáré rà kó fi ṣe nǹkan kan ṣe ó fi lọ ṣe rí nǹkan tẹ́ ẹ kí ọ̀pẹ̀ lógún yẹn kò ń ṣe permanent tó ti yé yín ìtorí ẹ̀ làwọn bàbá wa máa ń pè wọ́n máa sọ pé ewé máa ń sunko nǹkan tó mì nìyẹn ó máa ń ní expiration ṣó yé yín because tó bá jẹ́ pé ibà tó ń ṣe yín yẹn tó bá jẹ́ wípé nǹkan míì ló dá ibà yẹn sílẹ̀ oògùn yẹn kàn máa sáré kí ọ ibà yẹn ni kò kí ọ nǹkan tó wà nínú ṣó ti yé yín so tó bá yá ibà yẹn tún lè padà wá now ṣe rí ẹbọ ni wípé ẹ follow due process ẹ lọ sí ọ̀dọ̀ doctor check yín ó take blood pressure yín ó take ìtọ̀ yín ó take ẹ̀jẹ̀ yín ó ní kẹ́ lọ sí lab kẹ́ lọ ṣe test gbà tí test jáde doctor analyze test yẹn ó mọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ń ṣe yín tó bá jẹ́ pé oògùn ló máa recommend fún yín ó mọ irú oògùn tó máa recommend tó máa clear kìíní yẹn tó bá jẹ́ pé surgery lẹ́nìí ó mọ irú surgery tó máa recommend tó fi máa clear nǹkan tó ń ṣe yín bí oògùn àti ẹbọ ṣe rí nìyẹn so ẹ wá sọ fún mi báwo ni wọn ò ṣe ní máa gbógun ti ẹbọ ìtorí ẹ̀ ló ṣe ń pè wá ní ẹlẹ́bọ ṣe rí left for me èmi máa accept orúkọ yìí pé kó máa pè wá lẹ́lẹ́bọ èmi ò tẹ̀ ní máa sọ fún wọn pé ẹlẹ́bọ làwọn mi ní sọ pé ẹlẹ́bọ ní gbogbo wa no ẹlẹ́bọ làwa ẹlẹ́bọ ẹni tí ò bá mọ ìtumọ̀ nǹkan tó ń jẹ́ ẹbọ ni kó lọ make research ẹ̀ because gbogbo nǹkan tí wọ́n ti rò ní pé ìgbà kan tó máa gbé sórí ìta mẹ́ta nìkan lẹ̀ òun ló ń jẹ́ ẹbọ ẹ mọ nǹkan tó ń jẹ́ ẹbọ tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yin gan ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀gbọ́n ẹ máa wọ over proud tí ẹ̀ ní fẹ́ kí wọ́n associate mọ́ ẹbọ ẹ máa claim ẹ ní pé ẹ̀yin lẹ́ni ẹbọ ṣe kì í ṣe ti tàwọn oní jàgídíjàgan àwa náà dẹ̀ la ní oògùn o ẹ má misunderstand mi oníṣẹ̀ṣe náà ló ní oògùn olójú kòkòrò ni wọ́n o torí kò sóògùn nínú kùránì wọn o oníṣẹ̀ṣe ló ní oògùn olè olójú kòkòrò ni wọn o ṣèyí ṣọ̀hún babì kan jẹ́ ni wọn o bó tiẹ̀ jẹ́ pé oògùn yẹn wọ́n ń lò wọ́n tún babì tí wọ́n ti mú oògùn yẹn jáde àbí wọ́n sọ fún yín pé baba ńlá kú Muhammed òun ló originate oògùn àbí wọ́n sọ fún yín pé Allah ló fún wa lóògùn nílẹ̀ Yorùbá Allah yín kọ́ ló fún wa lóògùn ẹ lọ sí Saudi kẹ́ lọ gba oògùn tiwọn ibẹ̀ ni Allah because àwọn náà lóògùn tiwọn wọ́n dẹ̀ ń lò títí dọ̀la ṣe rí gbogbo ẹ̀sìn tó ń fi bojú yìí torí ó ní agenda fún torí bó ṣe máa gbalẹ̀ bó ṣe máa dominate ni òun dẹ̀ ni wọ́n ṣe ń lo àwọn alákatakítì àwọn olórí alákatakítì ló ṣe ń gbéwó ribiti fún wọn ṣó ti yé yín wọn ò fi ìṣẹ̀ṣe tí wọn sílẹ̀ ẹ má fọ̀ ṣe rí Mẹ́kà tí wọ́n lọ ń tà wá àfùyẹ tán lọ ń yípo yẹ àti kíní tán máa ń láyẹ is part of their ìṣẹ̀ṣe ṣóyé yín is part of their ìṣẹ̀ṣe and many things tí wọ́n tún ń ṣe tá ti gbọ́ lẹ́nu àwọn tó ti lọ Mẹ́kà tó ti bọ̀ tó bá lọ sí Mẹ́kà àwọn ọkùnrin wọn máa fá orí wọn wọn máa gba irun wọn ibo ló ń kó sí kán wá sọ fún wa ó dà pé wọ́n tiẹ̀ lọ máa ń fárun abẹ́ wọn gan sef mi wà sure of that but àwọn tó ti lọ Mẹ́kà wọn á lè sọ fún wa so they have a lot of their ìṣẹ̀ṣe tí wọ́n mú tí wọ́n fi há inú fake religion wọn yìí wọ́n ní so ẹ lọ sí Mẹ́kà kẹ́ lọ máa gbóògùn wọn ẹ má lo oògùn Yorùbá mọ́ bàbá tiwa ọ̀sán yìí ni Olódùmarè fi sí in charge of oògùn gbogbo inú mọ̀lẹ́ wa pátá ni wọ́n ní their own responsibility ni wọ́n ní iṣẹ́ tí Olódùmarè gbé kọ̀ọ̀kan gbélé wọn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan
so ọ̀sán yìí ló wà in charge of Ògùn kẹ kó sì dànù kẹyẹ ṣọ̀tún ṣòsì bá èyí tẹ̀ ń lò kẹyẹ bàjẹ́ kẹ lọ sí Mẹ́kà kẹ kọrí sí Mẹ́kà Saudi Arabia kẹ lọ máa lo oògùn wọn torí àwọn náà lóògùn bọ̀ mi ò blame yín àwọn bàbá wa tí wọ́n fi gbogbo àṣírí yìí hàn yín ni tí wọ́n máa kó yín pọ̀ tó máa rò pọ̀ ọmọ lẹ́yìn náà tó mọ̀ pé Fúlàní ló pọ̀ jù láàrin ara wa but àwọn bàbá náà tí mọ̀ sí mo dẹ̀ mọ̀ pé àwọn gan máa ṣàtúnṣe síbẹ̀ kì í ṣe ọmọ yín ni gbogbo wọn o ẹ̀yin bàbá wa mo mọ̀ pára abiyamọ ló máa ń ta yín lẹ ṣe máa ń dá wọn lóhùn ẹ máa ní gbogbo wa ìkọ̀kan náà gbogbo wọn ń ṣe kọ̀kan náà mọ́ ẹ̀yin náà ti rí báyìí pé a kì í ṣe kọ̀kan náà mọ́ Fúlàní ti dàpọ̀ mọ́ Yorùbá so ẹ̀yin bàbá wa tẹ bá fẹ́ ṣe nǹkan kan fún any of them ẹ wò wọ́n dáadáa mi ní kẹ́ má ṣe fún wọn o bọ̀ kẹ́ ṣe nǹkan fún yín pé tó bá fi lè dalẹ̀ àbí tó yẹ pé nǹkan tó tẹ́ ẹ fún wọn yẹ wọ́n fẹ́ tún fi bá Yorùbá jà gbogbo anytime tó bá ti fẹ́ dánrò ẹ̀wò kó máa padà sí wọn lórí nǹkan tẹ́ máa ṣe fún wọn nìyẹn ṣó ti yé yín so àwọn people yìí wọ́n ṣe oògùn confam àti oríṣiríṣi àwọn babaláwo àwọn oníṣègùn ló máa ń sọ̀rọ̀ wọn náà àìmọye close room meetings tá máa ń wà bọ̀ torí pé ìṣẹ̀ṣe kò fààyè gbà pé kán wá síta lórí social media kán wá máa táṣìírí wọn àbí kán wá máa dárúkọ wọn ìtorí ẹ̀ ni ẹ ṣe lè ráwọn bàbá wa kọ́ bọ́ta kọ́ máa sọ wípé pé ìṣẹ̀ṣe pé àwọn làwọn ṣe gbá fún wọn ẹ jẹ́ fídíò tí mo fẹ́ play fún yín kò sí lórí bíbá mi bá play ẹ máa rí ìkan lára àwọn bàbá tó sọ pé àwọn àfáà tóun ti tẹ̀fá fún ojú 40 lọ 40 àwọn jàgídíjàgan tí àwọn ti tẹ ifá fún ojú 40 lọ màá play fún yín jọ mi tí orí fóònù tí mò ń lo ìlú wa so ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń ṣèwúre fún Tani Olohun tẹ́ bá ti ń ṣèwúre fún kéèsì tó ń lọ yìí ẹ máa bá wa rántí àwọn lawyers wa ẹ máa bá wa dárúkọ wọn pé gbogbo oògùn tí àwọn alákatakítí bá ń sà gbogbo oògùn táwọn ìsìlámù ń sà àwọn olóṣùkà abútọ́ gbogbo oògùn tó ń sà pé kí àwọn rúmọlẹ̀ máa bá wa sọ́dọ̀ mi tẹ́ bá ti ń gbẹ́bọ tẹ́ ti ń ṣètùtù ẹ máa fi sínú ètùtù àtẹbọ yín pé kí gbogbo ẹ máa domi kó má ṣiṣẹ́ lára àwọn lawyers wa kó má bàa ṣiṣẹ́ kó bá lè ṣe the right thing because ó mìíní wípé lẹ́nìí sí ká ní pé àwọn lawyers yẹn wọ́n fáìlì written kìíní láti written bail application tó wà written ó mìíní wípé bóyá Tani Olohun ò bá jáde lẹ́nìí but èmi mọ̀ pé ó máa ní ìdí tí gbogbo ẹ̀ fi ń ṣẹlẹ̀ ṣòye yín but gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara a lè ṣe ká má sọ Elédùmarè fi ń túdi wọn sí ni ẹ tún wo wèrè tó ṣe lénìí àbẹ́ẹ̀ rí wèrè tí wọ́n ṣe lénìí tí wọ́n ń ṣẹ̀sín kiri àdúgbò tó ń ṣẹ̀sín tó ń ké hello lórí èèyàn kan péré ẹ rí pé ẹ lójú tì ẹ̀yin alákatakítí ẹ lójú tì ẹ̀sìn lẹ̀ ń ṣe ẹ̀sìn ẹ̀yin torí yín bá pé tẹ́ ẹ jókòó ẹ lọ sùn kẹsùn mẹ́ta tí ọmọlúàbí ń sùn kẹ wò pé ṣé rúbi tó yẹ kẹ ẹ wà ní. because the way tó ṣe design ẹ̀sìn yẹn ń gbà mí ẹ̀rẹ́ lomi bẹ́ẹ̀ máa wà very educated very intelligent tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn yẹn báyìí ọpọlọ ẹ máa switch ní immediately ẹ wò pé bóyá ó ti ya wèrè because ẹ máa wò pé àyàn tó ń sọ̀rọ̀ normal báyìí tẹ́lẹ̀ ó ṣe wá tí wọ́n ń sọ̀rọ̀ abnormally báyìí ẹ̀sìn wèrè yẹn ni wọ́n ti brainwash orí wọn ò pé mọ́ ṣó ti yé yín so bó fẹ́ bọ́ kọ̀ Tani Olohun máa jáde ẹ̀sùn tó fi kan Tani Olohun kò ń ṣẹ̀sùn gbére tẹ́ bá dẹ̀ lọ wo history àwọn tó lórúkọ ẹ má lọ jìnnà nínú Nàìjíríà yẹn náà ìfà ẹ má lọ nínú Nàìjíríà ẹ lọ láàrin nílẹ̀ Yorùbá kò sí kan nínú wọn tí ò tí ì lọ sẹ́wọ̀n rẹ̀ ẹ lọ wo history bàbá Ọbásanjọ́ tó di pírẹsidẹ́ǹtì tó di gbòógì èèyàn kan ní Nàìjíríà ń sìn àwọn náà ti lọ sẹ́wọ̀n rẹ̀ ó tán
Oríyọmí Hamzat ọmọ ìyá yín nínú ìsìlámù ẹ̀sùn apààyàn ló fi kàn án fi ẹ̀sùn apààyàn kan Tani Olohun. Oríyọmí Hamzat ọmọ ìyá yín nínú ẹ̀sìn ìsìlámù tó wá tú àṣírí Mẹ́kà fún wa nígbà tó lọ sí Mẹ́kà tó dé tí gbogbo yín tẹfẹ́ lè kú pé ó wá sí orí social media ó wá sọ òótọ́. Oríyọmí Hamzat ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam ó ti lọ sẹ́wọ̀n ó dẹ̀ ní iye ọjọ́ tó lò ní iye ọ̀sẹ̀ tó lò ní iye oṣù tó lò nínú ẹ̀wọ̀n. So tí Tani Olohun ṣe big deal ẹ tún mú òkìkí ẹ̀ kàn sí ni ẹ̀ ń ṣẹlẹ́yà ẹ̀ ń fira yín ṣẹlẹ́yà ẹ wá mú òkìkí Tani Olohun ẹ wá mú kó kàn sí nǹkan tẹ́ ń ṣe nìyẹn. The more you allow Tani Olohun to stay in that place, the more ni òkìkí Tani Olohun kàn because kò pààyàn kò lè lọ sẹ́wọ̀n gbére kò fàdíyà kò lè lọ sẹ́wọ̀n 20 years ṣó ti yé yín kò ṣe nǹkan tó jẹ́ nǹkan ńlá kan tí ò wà bélébù kò jólé kò fa wàhálà. Ìbàdàn ló ti máa wà tó máa ti ṣe fídíò ẹ̀ Ìbàdàn yẹn náà lẹ ti lọ gbé tẹ́ wá gbé lọ sí Ìlọrin ṣó ti yé yín. So tó bá jẹ́ 50 days yín tẹ́ ń plan pé kó lò ń bẹ̀ yẹn ló máa lò tí ó bá fi lè lò kò ń ṣe orí Tani Olohun nìkan ló ti bẹ̀rẹ̀. Ọmọ ìyá yín nínú Islam Oríyọmí Hamzat ó ti lò rí nínú ẹ̀wọ̀n. Gbogbo àwọn tó ń ṣe president nílùú yìí tó jẹ́ gbòógì Buhari tó ṣẹ̀ kúrò ń bẹ̀ ó ti lọ sẹ́wọ̀n rí. Ẹ lọ ṣe research. Bàbá Wọlé Ṣóyínká ti lọ sẹ́wọ̀n rí. Ta ló ń jà fún jàǹgbara nílùú yìí tí ò tí lọ sẹ́wọ̀n rí? Ta ló àwọn tó mi ti ẹ̀sọ́ àwọn tí ò ń ṣòótọ́ àwọn tó jó lóòótọ́ tí wọ́n ń jà fún òtítọ́ kò sẹ́ni tí ò tí ì tì mọ́ ẹ̀wọ̀n. Orin ni Fẹlá máa ń kọ orin torí pé ó ń Fẹlá Aníkúlápó toró ń forin sọ̀rọ̀ sí wọn ó ń forí orin tú àṣírí wọn lọ́ṣẹ̀ tí ẹ máa àìmọye ìgbà tí Fẹlá fi lọ sẹ́wọ̀n. So kí la wá ń sọ? Ẹ mú òkìkí Tani Olohun kàn sí ni ẹ wá ń ṣe ẹlẹ́yà ara yín ẹ wá ń tú àṣírí ara yín síta ẹ fẹ̀dí ara yín síta gbogbo olè tẹ́ ẹ̀ ń jà ọ wá ń tú síta lẹ́yọ kọ̀ọ̀kan. Mi ní pẹ́ lọ kí n tó lọ mi gbọ́dọ̀ má play lè. Ìkan lára àwọn àgbàlagbà àwọn tí gbogbo àwọn aláìní làákàyè tí wọ́n ń tẹ̀lé kiri tèmi tiẹ̀ ti rò wípé ó máa wá sí Amẹ́ríkà ó máa wá ra ilẹ̀ fẹ́mi tó máa fi kọ́ 5 ẹ ṣáà rí fídíò mi tí mo ṣe last time yẹn nígbà yẹn tí mo ti rò pé wọ́n máa wá ra ilẹ̀ ní Amẹ́ríkà fún mi bí wọ́n ṣe fẹ́ kọ́lé fún Ìyá Ọlọ́ṣun tí mo ti rò pé wọ́n máa wá kọ́lé fẹ́mi náà l'Amẹ́ríkà ẹ jẹ́ n burst bubbles yín tí mo ti ń retí wọn kọ́ wá ra ilẹ̀ fẹ́mi náà torí èmi náà ti dì sílámù àbẹ́ẹ̀ rí pé mo ti dì sílámù ń jọ̀yẹ̀ níjọ̀yẹ̀ lórí fídíò mi ẹ̀yin tẹ́ bá tí ìwé lọ wò kẹ́ ṣí ẹ̀ tí mo ti rò pé wọ́n máa wá ra ilẹ̀ l'Amẹ́ríkà fún mi àṣé wọn ò lè dá Amẹ́ríkà mọ́ èmi ò tiẹ̀ mọ̀ Elédùmarè ń gbọ́ èmi ò mọ̀ pé wọn ò lè dé Amẹ́ríkà mọ́ àṣọ ti ṣàṣe má ṣe sí Amẹ́ríkà ẹnu tèmi kọ́ èmi kọ́ mo sọ ẹ mọ̀ gbọ́ ìkan lára àwọn ọmọ ìyá wọn nù sílámù náà ló sọ. ọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹ̀ ìkíní lórí olórí burúkú tó ń pè ọ̀pọ̀lọpọ̀ yẹn jẹ́rí ọ̀pọ̀lọpọ̀ yẹn. ẹ má bínú mo ṣe pé máa kọ́ ṣe tó bá gbé ẹjọ́ wèrè yẹn débi ẹ má gbẹ́jọ́ débi ẹ má sọ ọ̀rọ̀ ẹ̀ ń bí. ẹ má sọ ọ̀rọ̀ ẹ̀ ẹ má sọ ọ̀rọ̀ àwọn wèrè yẹn ń bí ẹ ti má sọ ara òní ẹnìbọ̀ tó bá ti ń parọ́ tí ọ̀rọ̀ ẹ̀ bá ti ní bẹ́ẹ̀sì ẹ má sọ ẹ fà wọ́n yẹn lẹ̀. ok mi ní dárúkọ wọn ó lọ sí Amẹ́ríkà lọ́dọ̀ ọ̀rẹ́ mi Alao Latif tó jí 10,000 pounds tó jí 10,000 dollar. ta ló jí owó. èyí tẹ́lẹ̀ má dárúkọ yìí náà ni Alifulani. ẹlẹ́bọ̀ yìí náà ni Alifulani mi. báwo kí ẹ tún tó ọ̀rọ̀ yẹn sọ báwo ni Alifulani ṣe ń jí owó. àtàfún nígbà tó di Amẹ́ríkà lọ́dọ̀
tó yẹ rí ìkọ̀kọ̀ tó fẹ́ ti gbóná lọ ọkùnrin nìyẹn lọ sí di owó ẹ̀dá rẹ̀. Nínú bedroom ẹ̀ torí ẹnu fi yẹn láti lè bèrè bá ń gbọ́ owó àbí wọ́n tún lórí tí ó tún lọ sí kankan ẹni láti bọ́ sínú kí lorúkọ ẹ̀ nínú pálọ̀ ló pè mí pé ha nǹkan tó tẹ́lẹ̀ máa ṣẹlẹ̀ ń wá wá ẹni báyìí jẹ́wọ́ lọ́dọ̀ wọn àbí tẹ́lẹ̀ lè bèrè owó ẹ̀ ní ọwọ́ yóò ṣe kí ní kọ́ àbọ̀ jẹ́wọ̀n àbí bí inú fíìsà àbí bí ikọ̀ bíbẹ̀ mo ní sọ wà lè bí sọ pé náà rù mí gbogbo àwọn àti ọlọ́run ló fi ń parọ́ ẹni sùúrù oníṣòlè bí ni ó ní irú ẹnu ọlọ́run fi bí irú kọ́ báyìí ó nínú ẹrù rẹ̀ ó pèsè mo ní ṣé ọmọ tó ń sọ̀ṣà pé ọlọ́pàá ọkọ̀ sàṣìlẹ̀ kó wọn àkọ́wọ̀ ọ̀dà tàbí owó ìdí tún òbọ̀wọ̀ kọ́ báyìí owó kọ́ báyìí owó kọ́ báyìí tàjọ́ ó ní ẹ báyìí ọlọ́pàá dé ọkẹ́ everybody nínú ilé ń kọ́ wọn ọlọ́pàá yàtúrání kó bá tọ́ kájà ilé tètè tó bá náà ká ti bọ́ ti sọ yìí máa ti sọ náà tó lọ́lẹ́sì tó ti tí iṣẹ́ yọkùn ẹ̀ ṣàtìrí sùúrù ọmọkọ̀ ni ẹni sùúrù ìdí tó lè fi dé Amẹ́ríkà wọ̀ ọ̀sọ̀ jáde náà ìgbà táwọn ọlọ́pàá dé òun náà ṣọ́ọ̀kì yẹn náà kí wọn tí yẹn ti mọ̀ pọ́pọ́ ti pè bàbá ọdẹ lókè wọn lọ bá àlejò wọn wo nílé bàbá ọdẹ ṣe pé ọwọ́ gbogbo nílé ọwọ́ wíńdò ọwọ́ ẹbí ẹ ọbẹ̀ sí tó bá gàlá yìí ọba 10,000 kì í ṣí bẹ́ẹ̀. ṣe gbọ́ abẹ́ gbọ́ wọ́n bá 10,000 nínú báàgì di Fúlàní aka lórí irọ́ Allahu Akibaru dí àṣà yín lẹ́nu yín lọ́hùn. àṣẹ ẹ̀sì ẹ̀ lè wá sí Amẹ́ríkà mọ́ tèmi ti rò pé ẹ máa wá kọ́lé alájà mẹ́fà fún mi pẹ̀lú ẹlifétọ̀ nínú rẹ̀. àṣẹ ẹ̀ lè wá ẹ mọ́ gbọ́ lọ o kì í ṣe 10,000 nìkan èmi kan mo kúkú sọ ọmọ ìyá wọn nínú ìsìlámù ló sọ kó má dàbí pé à ń parọ́ ẹ mọ́ gbọ́ lọ ó sì kó ó wà very interesting. ẹni sùn wọn bá jẹ ọgbọ̀n bẹ́ẹ̀ sẹ́yìn wọn tó wá gbé tó ń gbé àwọn méjì tó ń gbé tó fẹ́ wá gbé kúrò nígbà yẹn nítorí iṣẹ́ tó ti ṣe tó ti pè dá ẹ̀hún àbí báyìí kọ́ wá gbòmí báyìí kọ́ wá ṣe kíní kọ̀ọ̀kan báyìí ó fi jẹ́ kó àwọn ẹlẹ́ni tán máa ta ìwà wà lẹ́gbàá tó bá oníṣẹ́ èṣù ni bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ lọ́tún bẹ̀rẹ̀ lóṣù yẹn ọ̀rọ̀ jẹ́ ṣe rí bá ṣe ń parọ́ mọ́ bàbá mi èṣù ọ̀dàrà ẹ sì rí ẹ rí bó ṣe ń parọ́ mọ́ bàbá tiwa ancestor tiwa pé ṣé èṣù ni ẹ wo ẹ̀yin alákatakítì ẹ̀yin ẹlẹ́sìn jàgídíjàgan yìí àti dé sí yín lọ́rùn tí n bá gbọ́ tí ìkọ̀kọ̀ àfi tí mi bá rí fídíò náà ọ̀ àfi tó yẹ bóyá ẹni tó sọ ò já mọ́ nǹkan kan àwọn ọ̀gá yín lèmi ní business pẹ̀lú tẹ́ bá rọra mú ẹnu bà èṣù tẹ́ ẹ pé ṣàìtọ́nù yín tẹ́ ẹ sọ pé iṣẹ́ ṣàìtọ́nù ní tẹ́ ẹ mẹ́nu bèṣù èmi gan màá wá wọ́ Muhammadu yín lẹ̀ báyìí gèrèrè nílẹ̀lẹ̀ àti Allah yín àti Muhammad àti Allah ni màá bá yín wọ́ mi ní bú Allah mi ní bú Muhammad lórí just like that o inú àlìkùránì yín yẹn ni màá ti máa mú nǹkan tí Allah yín àti Muhammad sọ tí ò yẹ káwọn ọmọlúàbí máa ṣe ni màá ti máa mú jáde tẹ́ ẹ̀ bá lọ ti ọwọ́ ọmọ yín bọ ṣọkẹ́ yé dárúkọ èṣù mọ́ kẹ́ ẹ máa pè ní ṣọ̀ìtàn or satan kò dẹ̀ kí ń ṣe satan another one ni mo fún yín ẹ̀yin ẹlẹ́sìn alákatakítí ẹ máa gbọ́ lọ o. jọ on flag ni ẹ mọ̀ bá ń tẹ love and like mi ní pẹ́ ṣe tán wọ́n ti lọ kó trúùpù wọn wá gbà tí mo torí àṣírí yìí lọ́ ṣe lọ kó trúùpù wọn wá ẹ máa bá ń tẹ love and like ẹ máa tẹ share love and like and share ẹni tí ò bá tí ì share kó tẹ kẹ bá mi share kí n fi ṣe tán wọ́n ti lọ kó trúùpù wọn wá ṣó ti yé yín ẹjá sáré gbọ́ tán ká tó máa lọ. mo ń bọ̀ o ẹjẹ́ ń bá yín ẹjẹ́ ń mo ń bọ̀ o.
àti ọmọbìnrin yìí ti ṣe ń ti lọ kí èèyàn. ọdún kúrò lọ́dọ̀ àwọn àlọ́ láti fún ọ̀rọ̀ sì tutù lẹ̀ o ibẹ̀ lọ rólẹ́sì tún miss. wọ́n tún jọ lọ kí ọmọbìnrin yẹn mú àlìfò. wọ́n mú lọ kí ọ̀gá láti dìde o ilé kìnìkan rólẹ́sì miss. báwo rólẹ́sì ṣe miss ni pé orí ó fi sọ́wọ́ wọ́n ní kó fi sọ́wọ́ ìyàwó kọ̀ọ̀kan bá kan ó fi yí. ó dẹ̀ filẹ̀ wọ́n tún sọ̀rọ̀ kórí ọ̀rọ̀ sọ̀rọ̀ ojú ọ̀rẹ́ ti sọ́wọ́ o. ó dẹ̀ filẹ̀ padà everybody rí bá àpò ìdájẹ́ kí nípa wọn lọ tọ́lọ́ wá gòtì. àwọn agbójà láti múlẹ̀ kọ́kọ́ filẹ̀ yẹn gba ọlọ́tún tọ́tún múlẹ̀ bí onírọ̀ wọn kó lọ́tọ̀ ọdẹ́lẹ̀ yẹn bá gbọ́ lọ́wọ́ ẹ̀. aláàjì agbórílápò yìí wọ́n gbé lọ́pẹ̀ ń fún yìí ikọ̀ ọkọ̀ bá kàn. ọ̀rọ̀ ní gbọ́n mi sọ pé báwo ni ṣe wá wù àbáyé. òun lérò pé màá lè fọ́dá wọ̀ this kind of things o níbi gbọ́n mi sọ bí òtọ́ láàrin àwọn méjèèjì. aláàjì máa gbólẹ̀ padà aláàjì dèrò nàìjíríà lọ́ọ̀yà lọ sọ pé ẹni yìí ti padà o wọ́n sẹ́ndì lẹ́tà sí nàìjíríà kínní wọ́n bá ẹgbẹ́ jẹ́ pé kò gbọdọ̀ dá amẹ́ríkà mọ̀. ìwọ ọkọ lọ́mọ wàhálì yẹn wọ́n náà tó bá rà lẹ̀ pé ṣé bí ọ̀ṣun wọ́n bá ní wọn tó bá rà lẹ̀ sí. ṣé ti rí ìyókù ọkàn wá ṣé ti rí báyìí ẹ ráwọn tí ẹ rí pé lẹ́yìn ìgbà táwọn tó ń tẹ̀lé wọn gọ̀ǹgọ̀sù tó rí wọn wọ́n sì tún continue pẹ̀ lẹ́yìn ìgbà tó rí eléyìí o because ọpọlọ wọn ó ti brainwash ọpọlọ ẹlòmíì need washing and setting ẹ mọ̀ washing and setting tóbìnrin bá lọ ṣe washing and setting ní salon àwọn èèyàn wọ́n need washing and setting ọmọ wípé ọ need the brain wọn kó wà washed and reset wọn mọ̀ pé àwọn people yìí ń fi ọ́n ṣeré pẹ̀lú intelligence àwọn ni wọ́n mọ̀ pé àwọn people yìí ń fi ọpọlọ àwọn takáìtì ni tẹ́mi ti ní pé wọ́n bọ̀ wá sílùú Amẹ́ríkà wọ́n bọ̀ wá ra ilẹ̀ fún mi bó ṣe rà fún ìyá ọlọ́ṣun ìyá àwáwú oníkùránì tí mo ti rò pé wọ́n ń bọ̀ wá kọ́lé ilé alájà 6 fún mi pẹ̀lú ẹlifétọ̀ àṣé wọn ò tiẹ̀ lè tẹ̀ta àṣé wọn ò lè dá Amẹ́ríkà mọ́ àṣé báà mi ò lè dá Amẹ́ríkà mọ́ séwù wa sèyíkì wa wọn ò lè dá Amẹ́ríkà mọ́ ẹ̀rí ilé ayé ẹ̀ráyé lóde torí wọ́n ti jí 10,000 àti Rolex Wars àti 10,000 dollars ẹ calculate owó òun sí náírà kẹmọye tó jẹ́ 10,000 ọlọ́run ló máa yọ bàbá òun ọlọ́run ló ní kó pa lọ́pọ̀ ọlọ́run ló ní kó má jẹ́ Amẹ́ríkà kó má jẹ́ Nàìjíríà because tó bá jẹ́ Nàìjíríà ni irú máa yóò máa ti bribe ó máa ní ẹ má wọrí máa fún yín ní $1,000 ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá wa never shop ni wọ́n bá rí 1,000 báyìí especially àwọn ọlọ́pàá Ìlọrin ẹ mọ̀ pé never shop ni wọ́n nínú 10,000 tó jíyẹ tó bá ti fi promise wọn pé àwọn máa fún yín ní $1,000 nínú ẹ̀ ẹ mọ̀ pé wọ́n máa yí gbogbo kéèsì yẹn ni bọ̀ à ń ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà àwọn ń ṣe àwọn tó hàn bí àwọn dá ẹ rí pápápá àwọn gan ọmọ tó ti pọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá ti dé wọ́n bá ṣáàṣì báàgì ẹrù kú wọ́n bá rí i pé 10,000 wà ń bẹ̀ wọ́n tún kúrò ń bì yẹ ẹ tún lọ bòmí ẹ tún lọ jí Rolex wọ́n wá sórí ẹni tó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ with proof ó tún dárúkọ ní kinní kan Àlàó ó ṣàdárúkọ kò ń ṣe pé bóyá ẹni ó ń sọ̀rọ̀ with confidence téèyàn bá ń parọ́ téèyàn bá fẹ́ báyàn lórúkọ jẹ́ ẹ máa mọ̀ eléyìí sọ̀rọ̀ with ṣebí woman kan jáde rí ní last time tó ní wọ́n ní káwọn lọ ra 60-something cows máa yí jáde wá ó wá defend ara ẹ̀ ó wá ẹni ìrẹ́lẹ́pàá mọ́ kìrìkan ẹni pa ọlá pa ìwọ nìkan ni bí ẹkún apọkọjẹ eléyìí parọ́ mọ́ mi ìyẹn náà parọ́ mọ́ gbogbo èèyàn ló ń parọ́ mọ́ yín sí ọ ń bẹ lára yín ẹ̀yin èèyàn mi wọ́n flag show wa but nothing dey happen tèmi ni pé bí mo like báwọn èèyàn ṣe ń gbọ́ mi ọlọ́run àtúwá àtújáde wà àtúwá ṣe mi ṣé ọlọ́run fẹ́ bá ìṣẹ̀ṣe jẹ́ ọlọ́run ò ní fi Tani Olohun sílẹ̀ aṣojú gbogbo wa ẹ ti wọ gà mo sọ fún yín pé mi nìkan kọ́ àwo 2,000 Tani Olohun máa jáde kùránì tí Tani Olohun máa ń bá yín kà tó máa tún àwa náà máa bá yín máa kà máa tù fún yín ẹ̀yin tó rí yín ò pé tẹ́ǹtẹ̀lé wọn gọ́gọ́gọ́gọ́ bíi gọ̀ǹgọ̀sù tó ń ba ayé yín jẹ́
tó jẹ́ kẹ́ máa ṣe bí ráhùnráhùn lórí títì bí ẹni tí táyé ò ní túmọ̀ tẹ́ dàbí wèrè sí títì lórí ta ọ̀rọ̀ Tani Olohun tẹ́rí ráhùnráhùn ẹ jẹ́ lọ sùn ẹ̀yin tẹ́ bá jẹ́ Yorùbá nu wọn torí mo mọ̀ pé Fúlàní ló pọ̀ jù nu wọn Fúlàní ló pọ̀ láàrin wọn bòyí tó bá jẹ́ Yorùbá nu yín ẹ lọ sùn oorun tí ọmọlúàbí ń sùn kẹ́ bára yín sọ̀rọ̀. Allah is not meant for us in Yoruba land. Muhammadu is not meant for us in Yoruba land. Elédùmarè kò ń ṣe mistake. Elédùmarè kò kí ń ṣe mistake. Nǹkan tó bá máa ṣẹlẹ̀ lánàá, tó máa ṣẹlẹ̀ lẹ́yìn, tó máa ṣẹlẹ̀ lọ́la, tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ gbogbo Elédùmarè ti mọ̀. So b'Elédùmarè ṣe fẹ́ kó rí ló ṣe dá oníkálùkù sáyé ẹ̀ pẹ̀lú èdè ẹ̀. So kéèyàn kan máa wá fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ́ ń lù yín ayé ìgbà yẹn ti lọ ayé shine your eye bèbí ti ṣẹ́jú ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bèbí yẹn máa ranjú báyìí kò ní move ó kàn máa wà báyìí nísìn bèbí ti ń ṣẹ́jú sìn ó ti ń ṣẹ́jú ayé shine your eye la wà. So kéèyàn kan máa wá fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ́ kọ́ máa túlù wọn ṣe kílù tí yín máa bàjẹ́ kẹ́ máa ṣe ẹlẹ́wù wèrè kan kẹ́ máa ṣe kiri. Kẹ́ máa lọ fi owó tí yín tún lù wọn ṣe kílù tí yín máa bàjẹ́ lómi ò tí ì jẹun kánú wá tún lọ jẹ gbèsè á lóun lọ Mẹ́kà. Ẹ̀yin tèmi kò ní ju bẹ́ẹ̀ lọ. Next ètò tí mo fẹ́ wá ṣe k'Elédùmarè ṣọ́ wa ó lè má jọlá ó lè jọ̀túnla but màá try before the end of this week. Mo fẹ́ respond sí bọ̀bọ̀ tí wọ́n ń pè ní amòye àgbà. Bọ̀bọ̀ tí wọ́n ń pè ní amòye àgbà ẹ̀yin tẹ́ bá mọ handle ẹ bá mi tag ẹ̀. Ó lóun jẹ́ kinní kan message global kinní kan. Bẹ́ẹ̀ ni o bàbá mi Ọlárewájú baby is working now. Baby ti ń work. Kọ́ gbàgbé nonsense. Bọ̀bọ̀ tó lóun amòye àgbà tí ò tí mọ òye kékeré. Ẹni tí ò tí mọ òye kékeré tó ń pèrè ẹ̀ ní amòye àgbà. Mo fẹ́ wá analyze issue ẹ̀. Tó sọ wípé ìṣẹ̀ṣe kìí ṣe ẹ̀sìn. Nonsense tó máa ń sọ kiri nìyẹn táwọn ẹ̀sìn òṣì yìí fi wọlé sí wa lára. Irọ́ ńlá tí wọ́n pa fún àwọn baba ńlá baba wa nìyẹn tó fi gba ẹ̀sìn wèrè yìí láyè sínú ayé àwọn ọmọ wọn. Ṣó ti yé yín? Ó ti yé yín? So lágbára Ọlọ́run lágbára àwọn rúnmọlẹ̀ mo máa padà wá before the end of this week. Màá wá tan ìmọ́lẹ̀ díẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀sìn. Ibi tó ti gbé gbági number 1 ni wípé ẹ̀sìn, that word ẹ̀sìn, ẹjọ́ ṣé èdè Lárúbáwá ni àbédè Greek? Because ó pèrè ẹ̀ ní amòye àgbà but kò mọ òye kékeré dèpòdépò àgbà. The word ẹ̀sìn 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 ẹjọ́ ṣé èdè Lárúbáwá ni àbédè Greek àbédè Hebrew? Toro sọ ó ní Islam lẹ̀sìn àti Christianity lẹ̀sìn. So màá wá dá lóhùn ẹ̀yin tẹ́ bá mọ handle ẹjọ́ ẹ bá mi tag ẹ̀ so that òun náà máa lè dúró ó máa lè wá ń bì níjọ́ tí bá ń ṣe mo mọ̀ pé àwọn tiẹ̀ náà máa send ẹ̀ sí. Ẹ má jẹ́ kí anybody tán yín. Ẹni tó bá sọ wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe kò jayò pa bẹ́ẹ̀ ni ẹ̀sìn ìṣẹ̀ṣe lẹ̀sìn tiwa. Ẹ má jẹ́ kó wá fi búrẹ́dì ẹ̀sìn òṣì kan tí ò tán mọ́ àwọn baba ńlá kú baba wa kó wá fi kó wa lọ́bẹ̀ jẹ. Ẹ̀sìn tiwa ni ẹ̀sìn ìṣẹ̀ṣe. Màá dẹ̀ wá sọ fún yín bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Ẹ kàn ní lọ́kàn yín wípé fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń kúrò nínú ẹ̀sìn àjòjì kan àbí kejì. Ẹni lọ́kàn yín pé tẹ́ ẹ bá fẹ́ wá sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn bí àwọn ẹ̀sìn burúkú yìí bó ṣe operate ní ìṣẹ̀ṣe ń ṣe operate. Nǹkan tí ẹ̀sìn ìṣẹ̀ṣe kó sínú ó ju kò tiẹ̀ lè dúró in any way mi mọ̀ nǹkan tí mo lè fi compare kò lè dúró compare sí ẹ̀sìn méjèèjì because number 1 ṣẹrẹ́sìn méjèèjì tó gbé wá fún wa yìí
wọ́n gbé wá torí Ọlọ́run, wọ́n gbé wá torí nǹkan gidi o, wọ́n gbé wá, wọ́n ní àjẹ́ńdà. Àwọn tó gbé ẹ̀sìn méjèèjì wá, ìyálé tìyàwó ni bí mo ṣe máa ń pè wọ́n, ẹ̀sìn méjèèjì ìyálé tìyàwó ni, ìkankan náà làwọn méjèèjì, díẹ̀ ló fi yàtọ̀. Ìyálé ni Christianity, ìyàwó ni Islam. Ṣó ti yé yín? Inú Christianity ló ti yọ Islam jáde, ni wọ́n ti ṣe gbogbo abracadabra tó ṣe. Lẹ́yìn ìgbà tí wọ́n wá ṣe gbogbo abracadabra tó ṣe, tó rí pé mistake wà ń bẹ̀, wọ́n tún fi àdíìtì, wọ́n tún fi tì lẹ́gbẹ̀ẹ́. Ìtorí ẹ̀ lẹ máa ṣe máa oríṣiríṣi contradictions. Àwọn kan ní àdíìsì kan dá, àdíìsì kan ò dá. Irọ́ la bá ń bẹ̀. Ibi tí irọ́ bá ti wà, tí ò ti sóòótọ́, ibẹ̀ lẹ ti máa rí ibi tó ti máa patch, tó máa fi nǹkankan patch nǹkankan. Ṣó ti yé yín? So ẹ má fọ̀. Torí ẹ̀ lẹ ṣe máa rí kan tó máa pè ní Abraham, táwọn kan á pè ní Ibrahim. Tẹ máa rí kan tó máa pè ní Ismail, táwọn kan á pè ní Ishmael. Ṣó ti yé yín? Lẹ ṣe rí pé orúkọ wọn ò yàtọ̀, díẹ̀ tíntíntìn ló fi jọra, ló fi yàtọ̀ síra wọn. Ìyálé tìyàwó ni wọ́n. Ṣé wá ráwọn méjì fámílì wọn, kò sí nǹkan tó kàn wá nílẹ̀ Yorùbá. Àmọ́ yálàyà bàbá ńlá kú wọn rí. Wọ́n gbé wá fún àjẹ́ńdà ni. Àwọn èèyàn burúkú tó gbẹ̀sìn yín wá, ọ̀n lè rí nǹkan gidi kan fi lọ̀ yín, ẹ gbàgbé. Nǹkan gidi tó máa ṣe yín láǹfààní, wọn ò lè rí kán mú wá fún yín. Ibẹ̀ ló yẹ kẹ́ ti understand. Ibi tó ti máa jẹ lára yín tán, tó máa fi máa tún tí wọ́n ṣe ni wọ́n máa wá. Àwọn nǹkan gidi tó wà lára tiwa, tí wọ́n lè fà jáde lọ sọ́dọ̀ tí òun ni wọ́n ń wá. Wọ́n ò gbé gbogbo ẹ̀sìn yín wá torí Ọlọ́run, wọ́n ò gbé wá torí nǹkan tó dáa pé ká ba lè jèrè nǹkan tó dáa, irọ́ ni. But unfortunately, àwọn tó jẹ́ àgbàlagbà nílẹ̀ tiwa tó jẹ́ Yorùbá, torí olè nǹkan tó fẹ́ jẹ tí wọn ò gbọ́n, àwọn náà wá gba ẹ̀sìn tán. Wọ́n wá ti rí pé àwọn lè fi kíní yìí kó àwọn èèyàn lẹ́rù ọpọlọ lọ, káwọn dẹ̀ máa fi make owó. Ṣó ti yé yín? Ìtorí ẹ̀ ni gbogbo a ṣe bára wa ní condition yìí. So àwọn people yẹn, wọ́n wá rán ọmọ náà síná. Wọ́n ṣe ní pé ọmọ náà là ń rán síná. Ṣó ti yé yín? Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n this is the time of liberation. Ẹni tí ò bá wà liberated ní time tá wà yìí kò lè wà liberated mọ́ láyé ẹ̀ tó máa fi kú. Ó máa kú, ó máa padà wá ní láti wá tún lé ayé ẹ̀, láti tún pín èèyàn. Ní àsìkò tá wà yìí, ẹni tí ò bá wà liberated from ẹ̀sìn àjòjì, ẹ̀sìn tó kún bọ̀ bí àṣà àwọn àfá àwọn náà, ó láwọn àfá àwọn kan tó jáde. Máa yẹn ní ẹ̀sìn tó kún bọ̀, ẹ̀sìn imported. Tẹ́ ẹ̀ bá jára yín, ẹ tí ò bá jára ẹ̀ ní period tá wà yìí, kò lè jára ẹ̀ mọ́ tá yóò fi parẹ́. Ayé ò tiẹ̀ lè parẹ́. Ẹ má jẹ́ ń lo statement ibu wọn tó máa ń lò. Ayé ò parẹ́. À ń lọ à ń bọ̀ ní ẹ gbàgbé story. Kò sáyé kan tó fẹ́ parẹ́. Elédùmarè ń bá ṣe ọwọ́ ẹ̀jẹ̀. Elédùmarè ò ní ṣe nǹkan kó wá tún wá dàrú. Àmọ́ lọ àmọ́ bọ̀ ni. Ayé ń yí ni, ayé yìí máa yí ni. Bó dẹ̀ ṣe ń yí làwa náà ṣe ń bá yí, la ṣe ń lọ, la ṣe ń bọ̀. Torí ẹ̀ lẹ ṣe máa rí tán yẹn máa bímọ, bó ṣe ń bímọ làwọn kan ń kú. Bó ṣe ń báwọn kan ṣe ń kú làwọn kan ń bímọ. Lẹ máa rẹ́ lómi tó máa bímọ báyìí tó máa jọ̀yà ayé ẹ̀ tó ti lọ látijọ́ tó dé pé gbogbo everything ìwà everything máa wà lára ẹ̀. Báyé ṣe rí nìyẹn, kò sí nǹkan pé bí ilé ayé pẹ́. But títí tẹ́lòmíì máa fi kú tí ò bá fi lè gbọ́n nísìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn àjòjì, ọ̀rọ̀ ẹ̀sìn tó kún bọ̀ tí ò ti gbọ́n, kò lè gbọ́n mọ́ tó máa fi kú. So tó bá ti wá kú, tẹ́lẹ̀dùmarè bá wo iṣẹ́ tó bá rí pé iṣẹ́ tó pé kò wùwà bí, ẹ understand? Tó ní ìwà gidi. Ẹ mọ̀ pé lòmíì wà ó ń ṣẹ̀sìn yìí because wọ́n ti brainwash ọpọlọ òṣìṣẹ́ mọ́, kò dẹ̀ kí ń ṣẹjọ́ òun náà. But tó bá jẹ́yàn gidi, torí àwọn ló ń wo ẹ̀sìn, àwọn ni wọ́n ń wo ẹ̀sìn ló máa sọ fún yín pé ẹ bá ti jalè for 100 years, ẹ bá ti pààyàn lọ́jọ́ ayé yín, kó wá di ọjọ́ kan ṣoṣo kẹ wá ní ẹ pààyàn mọ́,
àbẹ́ ẹ̀ ṣèwà burúkú mọ́kẹ́ wá gba Allah sáyé yín àbẹ́ gba Jésù sáyé yín pé Ọlọ́run á dáríjì yín. Ṣé ẹ̀sìn nìyẹn fún èèyàn tó ní ọpọlọ? Ṣé ẹ̀sìn nìyẹn? Ṣé nǹkan tó dáa nìyẹn? Kò rí bẹ́ẹ̀ nù ṣẹ̀ṣẹ̀ òbí tẹ́tí máa rí pé ṣẹ̀ṣẹ̀ yàtọ̀ géńdégbé nìyẹn. Ẹ má jẹun gbàsìkò yín jù. Màá wá tún sọ̀rọ̀ lórí ìyẹn before the end of this week. Elédùmarè ṣọ́ wa. Ẹ̀sìn ni ìṣẹ̀ṣe. Ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì fi búrẹ́dì kò yín lómi ọbẹ̀ jẹ. Ẹ̀sìn ìṣẹ̀ṣe lẹ̀sìn tiwa. Ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ẹ̀sìn wa ò ń ṣẹ̀sìn Tòkunbọ̀. Torí pé bó ṣe máa ń sọ pé ìṣẹ̀ṣe ń ṣẹ̀sìn, ìṣẹ̀ṣe ń ṣẹ̀sìn làwọn wèrè yẹn fi kó sí wa lára. A ní culture ni ìṣẹ̀ṣe, tradition ni ìṣẹ̀ṣe, way of life ni ìṣẹ̀ṣe, bọ̀ ẹ̀sìn wa yàtọ̀. Ẹ̀sìn ni o, ẹ̀sìn ṣálẹ̀ Islam yẹn, ẹ̀sìn gidi ni. Nílẹ̀ Yorùbá, ẹ̀yin náà dẹ̀ ti rí bí gbogbo wọn ṣe ń ṣẹ̀sìn kiri. Ẹ rí gbogbo ẹ̀sìn òṣì tó ń ṣe. So ẹni tí orí ẹ̀ ò pé tí ọpọlọ ò ṣiṣẹ́ mọ́, òun ló sì máa continue nínú àwọn ẹ̀sìn yẹn. Ẹ má bínú ẹ̀yin tẹ́ bá jẹ́ tèmi, because mo sì lẹ́bí, mo lọ́rẹ̀ẹ́, mo lára nínú ẹ̀sìn méjèèjì. Mi ò bú yín o, bó ṣe ká mi lára sí ni mò ń gbà ẹ̀yin náà ní ìyànjú kẹ́ lọ sun oorun mẹ́ta tí ọmọlúàbí ń sùn. Èmi yìí ìṣòro kọ́ ló gbé mi dé ẹ̀sìn ìṣẹ̀ṣe, because oríṣiríṣi nǹkan ló gbó ní kálukú ìṣẹ̀ṣe. Láti ìgbà tí mo ti wà ń kékeré, tá ti máa ń lọ sí Sunday school ni mo ti máa ń béèrè oríṣiríṣi question táwọn people yìí ò ní rí dáhùn. Mi tí lálàá pé mi tí di adult. Tó yẹ pé àwọn nǹkan tó bá ń sọ fún máa dàbí nonsense létí mi, màá tún máa béèrè, ìgbà mi máa short wa down torí àjọmọ kékeré. Àwa náà follow gbọ̀gbà tẹ́lẹ̀dùmarè ní time tó ń kọ́ ṣé àjàrà wa àpọ̀ tó yẹ pé kò ń ṣe problem ló gbé wa wọ ìṣẹ̀ṣe. So mo fẹ́ fi opportunity yìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ gbogbo everybody tó ń wá sórí inbox mi tẹ́tí ń bi mí pé ẹ̀yin náà fẹ́ di ìṣẹ̀, ẹ fẹ́ wá sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ fẹ́ ṣe ìṣẹ̀ṣe, ẹ̀yin náà ti fẹ́ kúrò nínú ẹ̀sìn burúkú yìí. Gbogbo ń fi àsìkò yìí sọ fún yín, ẹ̀yin tẹ́ ń wá sí inbox mi, ẹ má bínú o, mo appreciate yín o pé ẹ fẹ́ kúrò nínú ẹ̀sìn yìí, inú mi dẹ̀ dùn, ṣóyé yín, but because of the nature of iṣẹ́ mi, time mi nílè máa dáhùn everybody lẹ́yọ̀kọ̀ọ̀kan, because mi ní parọ́ fún yín, èrò ti wà pọ̀ lórí DM mi lè máa dáhùn èèyàn lóhùn lẹ́yọ̀kọ̀ọ̀kan. Nǹkan tí mo máa sọ fún yín ní ẹ jọ̀ọ́ ẹ bá mi note ẹ̀. Tẹ́ bá ń bọ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ ní sùúrù. Kí ni mo wí? Ẹ ní sùúrù gidi gan, ẹ má rush life fún yín, because àwọn àáfàá yìí, àwọn tó kọ wòlíì yìí, wọ́n ti rí pé àwọn èèyàn ń troop wọnú ìṣẹ̀ṣe ń sìn. So most of them náà ti lọ ń disguise bí oníṣẹ̀ṣe, bí babaláwo, àbóníṣègùn, àbólóríṣà. Wọ́n ti lọ ń disguise. Ṣó ti yé yín? Torí owó. So tẹ́ bá wá sórí internet, tẹ́ bá ra àwọn kan tó ní sorúkọ ìyá ẹ, sorúkọ bàbá ẹ, jẹ́ ń bẹ́ẹ̀ wo nǹkan kíníkan, ẹ má lọ fall victim. Ṣé understand? Láìpẹ́ láì jìnnà, màá share link. Mo ti share tẹ́lẹ̀. Ẹni tó bá wà lórí TikTok, ẹ join mi lórí TikTok, ẹ lọ wá mi lórí TikTok, kẹ́ follow mi. Láìpẹ́ láì jìnnà, màá ṣe program lórí nǹkan tẹ́ lè wò, 1 or 2 things tẹ́ ní láti mọ̀ kẹ́ tó sọ pé ó kẹ́ ẹ ti wọ inú ìṣẹ̀ṣe, especially ẹ̀yin tẹ́ ẹ̀ ní really ní pressing problem. Ṣóyé yín, ẹ mọ̀ pé mo sọ pé oríṣiríṣi nǹkan ló gbé èèyàn wọnú ìṣẹ̀ṣe. Ẹlòmíì ó ní problem tó ti kiri ká oríṣiríṣi churches, ó ti lọ gbogbo àwọn àfáà yìí, gbogbo wọn ló ti gbà, tó dẹ̀ jẹ́ pé kò rí solution sí nǹkan tó ń ṣe. But ìtorí ẹ̀ ló ṣe wá nígbà bóyá kò ń try ìṣẹ̀ṣe. Ṣóyé yín, try ìṣẹ̀ṣe o, ń padà wá sí orísun yín ni. Ṣóyé yín, irú ẹ̀yin bẹ́ẹ̀ yẹ tẹ́ bá wọn pókè, ẹ really need urgent attention. Mo lè
mo lè recommend fún yín, but ẹ máa ní láti sọ nínú DM yín kò ń ṣe hello or hi, ẹ má bínú mi ní lè máa dáhùn hello or hi. Ẹ máa ní láti sọ specifically pé nǹkan bẹ́ẹ̀ mo lè recommend àwọn olóòótọ́ wọ́n pọ̀ dáadáa fún yín. In fact mo lè gbé yín wọ program tẹ́ máa wà tó yẹ pé máa rí oríṣiríṣi àwọn olóòótọ́ babaláwo olóríṣà tó yẹ pé ẹ̀yin fúnra yín bí wọ́n bá ṣe ń sọ̀rọ̀ yín lẹ máa select pé jẹ́ kí n go with this babaláwo, ṣe understand, or jẹ́ kí n go with this ìyá olóríṣà, or jẹ́ kí n go with this oníṣègùn, ṣó ti yé yín. Ẹ má lọ fọ́ọ̀lì o, àwọn àfáà ti pọ̀ ń gbòòrò tó ń pera wọn babaláwo o, tó ń pera wọn lólóríṣà, tó ń pera wọn lóníṣègùn, irọ́ ni owó ni problem wọn. Ẹ má jẹ́ kó lù yín jìbìtì, ẹ má rush. Tẹ́ bá ti jí láàárọ̀ ẹ gbàdúrà sólódùmarè, ẹ̀yin tẹ́ bá morúkọ àwọn rúnmọlẹ̀ sọ pé gbogbo rúnmọlẹ̀ Yorùbá, gbogbo alálẹ̀ Yorùbá ẹ ṣàánú mi, ẹ tì mí lẹ́yìn, ẹ di orí yín mú, ẹ pé orí yín gbà orí mi wo ẹlẹ́dàá mi, ṣàánú mi, gbé mi kaláwo re, ẹ má rush. Ṣó ti yé yín? Ẹ má gbàdúrà lórúkọ Jésù mọ́, ẹ dẹ̀ má gbàdúrà lórúkọ Muhammed mọ́ àti Allah. Ọlọ́run Olódùmarè ní kẹ́ máa pè. Kẹ́ máa pe àwọn irúnmọlẹ̀, àwọn igba irúnmọlẹ̀, àwọn gbarúmọlẹ̀ òjìkọ̀tún, àwọn gbarúmọlẹ̀ òjìkọ̀sì. Kẹ́ máa fọwọ́ ara yín, kẹ́ máa di orí yín mú báyìí, kẹ́ ní orí mi ẹlẹ́dàá mi, ṣàánú mi, gbé mi kaláwo re, bí mo ṣe ń jáde láàárọ̀ ìṣàánú mi. Ṣẹ́rí, there is power nínú ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. Ẹ má fi English sọ, ẹ fi Yorùbá, ẹ kọ́ bẹ́ ṣe máa fi Yorùbá ṣe ìwúre. Kẹ́dẹ̀ má máa ṣàmì, ẹ má máa ṣe àmì mọ́. Ẹ̀yin tẹ́ ń ṣe àmì àṣẹ, tẹ́ ń kàn bá àmì àti àṣẹ, ẹ má ṣe àmì mọ́, àṣẹ làṣẹ ń jẹ́. Àmì ò ń ṣèdè wa. Àwa kọ́ la làmì, bóyá torí ẹ̀ ní ìwúre lòmí ò kì í gbà lásìkò. Ẹ má ṣe àmì mọ́, tẹ́ bá fẹ́ ṣe ẹ sọ pé àṣẹ o, ìwúre o, kò ń ṣàdúrà o. Ṣó ti yé yín? Ẹ ní láti mọ a lot of things. Ẹ fúnra yín lẹ máa wá decide ibi tẹ́ fẹ́ lọ, ibi tẹ́ fẹ́ ṣe. Ẹlòmíì wà tó yẹ pé ọ̀run Ifá ló ti wá. Ẹlòmíì wà tó yẹ pé ọ̀run Ọ̀ṣun ló ti wá. Ẹlòmíì wà tó yẹ pé ọ̀run Ṣàngó ló ti wá. Ẹlòmíì wà tó yẹ pé ọ̀run Ògún ló ti wá. Ṣó yé yín? But ẹ need the time láti study ara yín, láti study nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ kàn má jálù. Ṣé understand? So that ẹ ní lọ fall sí wrong place, ẹ ní lọ jẹ́ káwọn èèyàn kan má lọ gbá yín. Èyí tó gbá wa ti tó. It's time to wake up. Ìṣẹ̀ṣe ò ní di rush. Orísun yín ni. So Olódùmarè máa wà pẹ̀lú gbogbo wa o. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin aunties mi, ẹ̀yin uncles mi tí ẹ bá mi share show yìí, tẹ́ bá mi press love and like. Ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi sí, ẹ̀yin tẹ́ tún máa wò later. Mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín. Láṣẹ Èdùmàrè. Èmi ni màá máa wá, ẹ̀yin ni màá máa bá. Kò ní sí wàhálà, kò ní sí dààmú. Gbogbo àdáwọ́lé gbogbo wa, gbogbo ẹ̀ pátá ni Olódùmarè ló máa jẹ́ kó yọrí sí rere. Àwọn irúnmọlẹ̀ wọn ò ní fi wá sílẹ̀. Bí wọ́n ṣe ń jí wa báyìí, wọ́n máa continuously máa jí wa lọ ni. Ṣé understand? Àti ilé àtọ̀nà yín, àtẹbí yín, àtàrà yín, àtàwọn ọmọ yín pátápátá, gbogbo wa la máa jèrè wọn. Àní fojú sunkún ẹnì kankan láàrin wa. Tani Olohun náà, èèyàn wa níbi tó wà. Elédùmarè àtàwọn gbarúmọlẹ̀, wọ́n máa bá wa wà pẹ̀lú ẹ̀. Kò ní sí nǹkan kan tó máa ṣe títí tó máa fi kúrò nínú àhámọ́ tó wà. Kò dẹ̀ ní sí nǹkan kan tó máa ṣàwá náà. Ó máa dé wá bá wa láyọ̀ ní àtàláfíà àti ìlera ara. Ó máa dé, ó máa wá bá wa ní. Kò ní sí wàhálà. Àwọn tó ń gbógun ti ṣẹ̀ṣe tí wọ́n tán pariwo látijọ́ ìfún Allah wọn pé kọ́lọ́n bá wọn, kí Allah kò ń ṣe Ọlọ́run, because Allah ò ṣe Ọlọ́run. Tó ń pariwo pé kí Allah wọn bá wọn pa iná ẹjẹ́bọ rẹ́. Ẹ jẹ́ kó continue torí pé bí ó dà pé ìwúre ni ọ̀rọ̀ yẹn. Torí bó ṣe ń ṣe Allah bá wa pa iná ẹdẹ́bọ rẹ́. Iná ẹlẹ́bọ rẹ́, iná adẹ́bọ wá ń jó sí. Ó ń jó sí. So kó continue. Kó máa bá wa ṣe ìwúre yẹn lọ.
àwọn ẹ̀sìn imported wọn, ẹ̀sìn tòkunbọ̀ wọn, òun ni Elédùmarè bá bá wa parẹ́ nílùú wa. Ṣó ti yé yín? So a ní rí jù báyìí lọ ní èní yìí. k'Olódùmarè kó ṣọ́ wa di ìgbà míì. Ẹ ṣé mo dúpẹ́ o. Ire o.